mo kúnlẹ̀ mo pàkún mọ́ àfojúdi kò sí lọ́rọ̀ mi ìbà lọ́wọ́ Ọlọ́run ìbà èèyàn mo júbà ẹ̀yin ajúnilọ́ o ìbà oṣó ìbà àjẹ́ ìbà aláàfáà ìbà pásítọ̀ ìbà adáhunṣe mo júbà yín lónìí o ìmọ̀mọ̀ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Aramide táwọn ẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà kọ́kọ́ ni lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè léwé àti egbò fún ìtọ́jú ara wa náà ni ṣé ẹ ti wá nǹkan fìdílé ṣé ẹ ti fìdílé nǹkan ẹ bá mi kà pèrè tẹ̀dí lénìí àjọ gbádùn ara wa eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tí wọ́n bá mú okó ẹ̀ tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí kò ṣiṣẹ́ táwọn ajúnilọ tán ti fi àjùlọ hàn án tán sànńdì tí nǹkan ọmọkùnrin wàá ṣiṣẹ́ mọ́ kí ni tá a máa wá nǹkan kékeré náà ni ẹ dákun mo bẹ̀ yín ẹ ní ṣe àṣedànù gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè bá mi share program yìí ẹ pín ẹ like ẹ comment ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ ẹni tó bá mú okó ẹ̀ kí ni tá a máa ṣe òun náà lélẹ́yìí o ẹ bá mi lọ wá orí ọká kan tó pé dáadáa orí ọká tó pé tó ní àṣẹ lẹ́nu ẹ bá mi wá òkúta funfun orí ọká àti odidi atare kan orí ọká yẹn bá mi gbé sínú odó ẹ gún papọ̀ mọ́ òkúta funfun tó mọ́ wà nínú yẹ̀pẹ̀ odò yẹn ẹ ti mọ̀ á wàá lọ tí ó kúnná papọ̀ mọ́ odidi atare kan ẹ tá bá mú okó ẹ̀ tó kó nǹkan ọmọkùnrin ẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́ ẹ gbìyànjú eléyìí ẹ gbìyànjú ẹ rí i pé ẹ dúpẹ́ fún Ọlọ́run ẹ tó kó òṣìṣẹ́ mọ́ tó ti mú okó ẹ̀ táwọn ajúnilọ tó ti fàjùlọ hàn tẹ́sí mọ̀ pé tó kó bá ti kú ipa pinnu àtèmi àti yín okó wa ò ní kú àrùn ojú Ọlọ́run má jẹ́ a rí o ẹ̀yin obìnrin àrùn abẹ́ Ọlọ́run ní jẹ́ rí àwa ọkùnrin ńkọ́ àrùn okó Ọlọ́run má jẹ́ ká rí Ọlọ́run má jẹ́ a rí ó yẹ ká mi bá mi ẹ ti gún wa ti lọ ó ti kúnná dáadáa bá mi ti sín gbẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn lè lò ẹ tó kù ẹ bá kú òun ni ó wà fún o àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí ní 08135035198 orúkọ mi yí padà ìmí ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide lágboolé Ìjagun ní ìlú Ìníṣàòyè èmi lọmọ Ìníṣàòyè ọmọ Ìníṣàòkú ọmọ akógbúrajó ọmọ afiyànrin jẹ̀kọ́ gbóná ire o.